kẹ́nìdí tí wọ́n fi lè fi kú ránṣẹ́ sí bàbá Alagoja ọba Abdulgani o òun náà làwọn ọ̀rọ̀ tí Alagoja ń sọ. I promise you one thing, lọ́jọ́ tí ọwọ́ bá tẹ̀ ẹ́ wà láìta láì súnmọ́ bí láì èmi gangan ni mo máa fi ọwọ́ mi pa ọ́. kẹ́dọ̀ ọmọ dúnkokò mẹ́dẹ́gbẹ́ bí ọjọ́ tọwọ́ bá tẹ̀ ẹ́ òun fúnra lára wọn ló wọ́n pẹ́ ní ẹlẹ́ni. Ọ̀yọ́ ń dúnkokò mọ́ wa o gan gidi, wọ́n ń dúnkokò mímí tí mo ń sọ̀rọ̀ yìí gan gidi. Mo nígbàgbọ́ pẹ́nikẹ́ni tí bá ń gbèrò ìkà sí mi bó lè so méjìlá gbogbo rẹ̀ ní ọ̀rẹ́ dànù bólógun náà kan péré yóò wọ mi lójú ayé ẹ̀kọ́ tó lọ. Ọkàn mi ò yí gbérí bọ́ bá yá lọ́la ikú kan ní ọ̀pọ̀ ọmọkùnrin o ó dáa kí n kú bí akin dáa kí n kú bí ojo. A gbọ́dọ̀ gbọ́ pé sọ́ọ̀rì o wọ́n pa bàbá Alagoja àbí wọ́n pẹ́ nìkan o God forbid Ọlọ́run ní jádírú ẹ̀. Mẹ́kún sun ọ̀mẹ́rin rín kó tó dáa fóńtọ̀ yóò nira fóńtọ̀ tó ráyé gbé yóò nira. Àwọn agbanipa wọ́n ti wà lóde Ọ̀yọ́ ọ̀wásàn méjì tí wọ́n wá káàkiri ju àwọn tó gboyè lọ́wọ́ gómìnà Seyi Makinde lọ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Awikoko ti ké gbàjarè jáde ó ní àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n fẹ́ pa Alagoja bẹ́ẹ̀ àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n lébò òun kiri ni nítorí pé láti ìgbà tí ọba ti jáde ìyẹn ọlọ́jà àtọ̀já tó ti jáde wípé níṣe ni àwọn ọmọ Ọ̀yọ́ ń yálégbé débi tó fi kanra Aláàfin wọn kò ní níṣe ni Aláàfin Ọ̀yọ́ ń yálégbé lórí ilẹ̀ òun ó wá ti dàbọ̀ ọ̀rọ̀ wípé ká kó lórí rẹ̀ náà ni àwọn ọmọ Ọ̀yọ́ wá kọ sórí ayélujára wọn wípé bí ọwọ́ bá bá àwọn tí wọ́n ń ṣègbè lẹ́yìn ọlọ́jà àtọ̀já wípé àwọn ó pa wọn ni o débi pé ẹnìkan sọ gbayagbayà ó ní wàláì tàláì òun fọlọ́run ọba búra ni wípé bọ́wọ́ òun bá fi lè tẹ ẹni tó ń ṣègbè ìyẹn fún Alagoja ó lóun ó pa ni o. Awikoko ti wá fi àsìkò yí pé Seyi Makinde àti gbogbo àwọn tọ́rọ̀ kàn wípé ẹ gbà wá o lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ èyí tí wọ́n fẹ́ ṣekú pa gbogbo àwọn tí àwọn wà lórí òótọ́ àti òdodo wípé Alagoja ó yẹ kó dádé t'Alagoja sì ti dádé báyìí ó wà ní kíní kan ní pàgbàlagbà ó ní gẹ́gẹ́ bí ọkùnrin pé ó dáa kéèyàn ó kú bí ọkùnrin ni sànjú kéèyàn ó kú gẹ́gẹ́ bí ojú lọ ó wá fi àsìkò yìí rọ àwọn lẹ́ẹ̀kan wípé ẹ gbà wá lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ o ó wà ní nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe Alagoja ó ní bẹ́ẹ̀ ṣe rèé tẹ́ fi pa àmùdá Ọlọ́run ṣe bí ó ní apọ̀rọ̀ ọ̀hún lówè ó sì ní àárún nù ó wá bẹ̀ gbogbo èèyàn pé ẹ bá wa sọ o àti pé bọ́rọ̀ ọ̀hún bá wá padà ṣẹlẹ̀ wípé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ rè ẹ mà lójú gbogbo wọn tí wọ́n fi hàn wá nínú fọ́nrán tí wọ́n fi hàn yín yìí tọ̀ bó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá bẹ́yìn ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá mú gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ẹ̀já lọ wo kìíní ọ̀hún ní tí wọ́n sọ sí Awikoko ní tí Awikoko fi dá padà fún wọn wọ́n máa láwọn ó pa gbogbo àwọn tó ń ṣègbè f'Awikoko ni ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já ṣíà káwọn èèyàn bíi tọ́rọ̀ Ọ̀yọ́ dúró lé lórí o àtọ̀rọ̀ Alagoja wọn ò gbọ́dọ̀ pa Alagoja o búburú kan ò sì gbọ́dọ̀ sa Awikoko nítorí pé olódodo kan ò ní kú sípò òkà ẹ̀já ṣíà ẹ̀já subscribe síbẹ̀ ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. Kí làwọn èèyàn wọ̀nyí ṣe tẹ́ fẹ́ pa wọ́n tá ń ránṣẹ́ irú ẹ̀ tá ń gba ayá nípa agbanipa àkọ́kọ́ gbogbo àwa tá ń sọ̀rọ̀ ó yẹ ká fira wa kọ́ Ọ̀yọ́ lọ́rùn náà tó gbé mi wá lónìí ní pé ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ni pé àwòdì ó ti ń rà bàbà àwọn agbanipa wọ́n ti wà lóde Ọ̀yọ́ ọ̀wásàn méjì tí wọ́n wá káàkiri ju àwọn tó gboyè lọ́wọ́ gómìnà Seyi Makinde lọ. So nbo la ń bá yàrá lọ eléyìí tó gbé mi wá ni pé nǹkan kan ò gbọdọ̀ s'Alagoja ó wáyé wá lo destiny ni kí bàbá ìwúrí destiny ẹ̀ lò. Nothing must happen to anybody this time around. Wọn ó kókó wọn ó kékùté ilé yín bí nǹkan kan bá ṣe nìkan kan. So àwa náà fira wa kọ́ yín lọ́rùn o nǹkan kan ò gbọdọ̀ ṣe wá o torí jẹ́jẹ́ wa la dúró o. Mr. Adetoye, God bless you sir. Lójú àwọn kan ìròyìn òfégè ni lójú àwọn tí wọ́n rí fìrífìrí ẹni ọwọ́ ẹjúlẹ̀ rú ń bà the earlier the better táwọn bá ké gbàjarè bí èèyàn bá torí igi gbòdì ó yẹ kó súná fún ni yá bàbá torí iṣu fọwọ́ jóná ìtúkù kẹsí ni lẹ́nu ni bí èèyàn bá torí nǹkan rù bí èèyàn bá rú ó yẹ kó mọ tó fara ṣe. Now kí nìdí tí wọ́n fi ń wá bàbá Alagoja káàkiri ẹ̀yin náà máa gbọ́ ọ̀rọ̀ yìí
bàbá Alagoja bẹ́ẹ̀ bá sọ ẹ má díjú méjèèjì o. because mo rí àwọn ọmọ Ọ̀yọ́ kan tí wọ́n sọ wípé ńgbà tí Aláàfin àná ń bẹ láyé wọ́n ní kò sẹ́ni tó bi í léèrè pé ikú Bọ́lá jẹ́, wọ́n á ní ikú Bọ́lá jẹ́ ńgbà Aláàfin ti lọ tán bí wọ́n bá dán wò àṣírí wọn ó tú àṣírí wọn ti tú already because ayé jẹ́ ti èjì láwàyé, ayé kọ̀ǹpútà láwàyé. bàbá Alagoja ti ń takù wọn tipẹ́tipẹ́, eléyìí máa rí pé bàbá yẹn young dáadáa. now ẹ jẹ́ kí n play n tó mú wọn máa lépa bàbá yìí káàkiri. aládìkún lóbi ọ̀làǹsílẹ̀ lóbi ọ̀làǹsílẹ̀ kò ní dá gan-an lẹ́yìn táwọn ọ̀tá gbógun pé ọjọ́ òní ọmọ ìlú wáyé lọ́yọ̀ fẹ́ jà bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́ọ́ gbé jáde lóṣù tó pé ṣèjìlẹ́jọ́ pé aláàjì àdúrà ìjẹ́jọ́ ìpìlẹ̀ tí mẹ́jọ wá. wọ́n wá sí ilé ẹjọ́ ti bàjú lọ́rọ̀ wọn àti nígbà lónìí ẹjọ́ ti rí àgbẹ̀ ilé ẹjọ́ ti bàjú léèwé wọn adújọ́ di agbèrè lójú ọjà àgbáyé. ok ìkànnì yẹn gangan kọ́ eléyìí ni. bẹ́ẹ̀ni aláàbí ò ní ìlú nìyí o Ọ̀yọ́ ọdẹ àtúntàbẹ lágbára lù rẹ tó sí. wọ́n ní wọ́n ń pè ìlú Ìlọ́yọ̀ Aláàfin, bàbá Alagoja ní Aláàfin ò nílùú nìyí o, Ọ̀yọ́ ilé ní Kàtúngà ibẹ̀ lágbára rẹ̀ pín sí. àwọn gbólóhùn yẹn ni o. bàbá ní ó ń sàtìpó lọ́dọ̀ Alagoja ni. ọ̀yálégbé ni bó ṣe rí nù. bàbá ní 1792 nira àwọn dé àgọ́ Ọ̀já. Ọ̀yọ́ ilé tú ní 1830 1835 lọ́yọ́ ilé tú bọ̀ tó ti ń tú sára tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. 1835 ló tú finally. 1837 ńlá tí bá jọba ní àgọ́ Ọ̀já. wọ́n láwọn ti lé ní 50 ọdún bẹ̀ káàtìbá tó dé. kábíyèsí adé ọpẹ lórí o bó ni wọn bá kókò ìdúpẹ́ lọ́wọ́ ẹnjìnìà Olúwaṣèyí ọmọ Makinde tó jẹ́ pé ọ̀fọ̀lì làgbà ayéjá lópe náà gọ́fìnà mi máa sá fún fọ̀sárára ó dúró níta. now boko ọba jìnnà ilá ò gbọdọ̀ kó a ní láti gbà àkókò ara wa. number 1 ó ní wípé kí ló dé tó lè mọ́ Ọ̀yọ́ tó bẹ́ẹ̀. ẹ̀yin Ọ̀yọ́ kí ni tẹ́ ẹ fẹ́ gangan? kí ló dé tẹ́ ẹ jẹ́ káwọn èèyàn fẹ́ dò lórí òróró? kí ló dé tí wọ́n ń pè yín láyàn tẹ́ ẹ tó ń jó sí i? kí ló dé tẹ́ ẹ gbà láfíà láàyè? kí ló dé tẹ́ ẹ rora yín pin? kí ló dé tẹ́ ẹ ronú nípa àdàgbàsókè? kí ló dé tẹ́ ẹ ní àwòkọ́ṣe nínú àwọn èèyàn gidi? kí ló dé tó jẹ́ pé gbogbo yín lè wá yà nìkan pérò? ọ̀rọ̀ tí nìkan ló yé yín, ìtàn tí nìkan ló dùn, ìtàn tí nìkan lè fẹ́ establish. mo láwọn àti náà sọ gbogbo ọmọ káàrọ̀ òjìrè tí ń gbọ́ mi wípé ìwé ìtàn Reverend Samuel Johnson the history of Yoruba mi ò mọ̀ bóyá yín mọ̀ wípé ó pé méjì, mi ò mọ̀ bóyá ẹ mọ̀ ó pé méjì. ńbo wọn ti wá èmi ò mọ̀ o, ta ló rán wọn èmi ò mọ̀, ṣùgbọ́n àkíyèsí tó sáré ṣe mí ntọ́ ta mí nídìí pa ntọ́ jẹ́ kí n káràmásìkí ẹ̀ ní pé kòrun ni kòrun ni ó dòye ká ni bí eré bí àwàdà tí àmùdá Ọlọ́run ò ṣe bí aṣípọ̀ Ọ̀yọ́ ọ̀gbà náà tó fi dẹni lẹ̀ rẹ́ o. bí eré bí àwàdà Alhaji Lukman Arunfale ó náà da ẹ̀rá lẹ̀ Kennedy tí wọ́n fi lè fi kú ránṣẹ́ sí bàbá Alagoja ọba Abdulgani o. ó náà làwọn ọ̀rọ̀ t'Alagoja ń sọ, ìfọ̀rọ̀wánilẹ́nuwò t'Alagoja ń ṣe because lérògbà Ọ̀yọ́ àkọ́kọ́ gbogbo àwa tá ń sọ̀rọ̀
ó yẹ ká fira wa kọ́ Ọ̀yọ́ lọ́rùn. Màá sọ reason o, because majority àwa tá ń sọ̀rọ̀ nígun kejì kò sẹ́ni tó dúnkokò mẹ́nì kankan nu wa. Àwọn Ọ̀yọ́ nìkan ni wọ́n ń dúnkokò mọ́ wa. Mò ń bọ̀ o, ẹ lè mọ̀ wípé kì í ṣeré, wọn ò fi ṣeré. Ntí wọ́n ń rò kò yé mi o, ntí wọ́n ń bá káàkiri kò yé mi o. Wọn ò sì gbẹ́nu ẹnì kankan fálágbàfọ̀. Kálukú wa ló lórí ọ̀fẹ́ àti sọ tẹnu ẹ̀. Àwọn náà ń bẹ́ ebú. Kò sẹ́ni tó pé wọ́n ṣe bẹ́ ebú o. So bí kú ọba pa ni ó yẹ kó jẹ́ kú rè. Majority àwọn bàbá yìí náà ti dàgbà. Kí wọ́n dògbó lókù, kí wọ́n wá fọwọ́ pawú, kí wọ́n fèrègì jobi. Ikú gbóná gbọ́dọ̀ pẹ́ nìkankan láàrin wọn. Gómìnà Seyi Makinde là ń bẹ̀. Naturally wọ́n ti kọ lẹ́tà sí gómìnà Seyi Makinde. Wọ́n ti kọ lẹ́tà sí DSS, wọ́n ti kọ lẹ́tà sí Commissioner of Police. Gbé ń bọ̀, àwọn làádẹ́ẹ̀dẹ́. Ayé àtijọ́ gan wọ́n ní wọ́n ń de àwọn lásìkò yìí gbogbo ara wọn mú tó. Ilé iná la fi ké gbàjarè. Sí gbogbo ọmọ káàró òjíire bí. Kẹ mọ́ sọ pé àwa nìkan là ń dé mọ́ra o. Ntójú rí tètè ń gbọ́ là ń gbìyànjú láti sọ fún wa. Àbí kílẹ̀ ti fẹ́ pe ti bẹni lé. Ẹni ẹlẹ́ni jẹ́jẹ́ ló ń ṣílé ayé ẹ̀. Ń dáhùn èèyàn sáà ń kọrin bú Ọ̀ọ̀ni tílé Ifẹ̀. Àwọn èèyàn ń kọrin bú Ọ̀ọ̀ni. Àwọn èèyàn ń ṣe AI fídíò, AI fídíò, AI fọ́tò oríṣiríṣi náà ń ṣe. Ẹnìkan kò dẹ̀ dáwọn lẹ́kùn, ẹnìkan kò dẹ̀ sọ pé bí wọ́n ṣe rin ilé ayé wọn ni tàbí bí wọ́n ṣe rin. Àmísà o. So oríṣiríṣi wọn ló máa sọ wípé tán bá bí mi dáa kí n gbọ̀yọ́ wá. Mi mọ̀ tí mo sọnù lọ́yọ̀ tí mo wá káàkiri kò yé mi. Mi mọ̀ nǹkan gidi tí ń bẹ lọ́yọ̀ tí mo fẹ́ lọ mú kò yé mi. Mi màrà tí wọ́n ń dá lọ́yọ̀ tí wọn ò dárú ẹ̀rí ń bò mí tí mo fẹ́ torí ẹ̀ lọ́yọ̀. Mi ìmọ̀ eégún tí ń jó ń bẹ̀. Ṣégun wọn dájú lóòlù lọ ni. Ṣégun wọn dájú lóòlù lọ ni. Kò dá tégùn ìlú wa. Now bẹ́ẹ̀ bá rántí dáadáa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́yọ̀ọ́ ni wọ́n ń sọ̀rọ̀ nípa Benili. Wọ́n ní ó gbọ́ àwọn nífẹ̀ẹ́ ọkọrin bú Aláàfin àwọn Igbádogójì èrò wájà. Wọ́n wá ń dúnkokò mọ́. Benili wá post ẹ̀. This man Adébóyèdé ara ńlá wọn àbí aràn làwọn threatening to pine me and said him and his teams are planning to jimigbe. I want world to see, and if truly you are in New Jersey, I report this to the United States Embassy first thing tomorrow morning. So olele o, I promise you one thing. Ntí ọ̀gbẹ́ni yẹn sọ, Adébọ̀bóyè ara ńlá wọn ọ̀ṣọ́. I promise you one thing. Lọ́jọ́ tí ọwọ́ bá tẹ̀ ẹ́ wà láìtàláì súnmọ́bì láì èmi gangan ni mo máa fi ọwọ́ mi pa ọ́. Ohun tí ọ̀gbẹ́ni Adébọ̀bóyè ara ńlá wọn àbí aràn làwọn ń tó sọ nìyẹn. Screenshot ẹ̀ ni mo ní lọ́wọ́ lórí Facebook in case bí ọba jiyàn. So now ẹja wa béèrè lọ́wọ́ ara wa pé kí la fàfàfà tó ìdébi eléyìí. Kẹ́dọ̀ ọmọ dúnkokò mẹ́dẹ́gbẹ́ bí ọjọ́ tọwọ́ bá tẹ̀ ẹ́ òun fúnra lára wọn ló wọ́n pẹ́ ní ẹlẹ́ni. Ta ló wá mọ iye èròkà tí wọ́n ń gbà lórí irú wa. Àwọn tí wọ́n lè máa fi kú àwọn èèyàn káàkiri. Àwọn tí ọjọba ti jọba ẹ̀tọ́ kálukú ń béèrè fún. Kò sí sẹ́ni tó sọ pé kí kálukú ọmọ béèrè ẹ̀tọ́ tiẹ̀. Àjọba ṣe wá dogun àwọn èèyàn kan jọba kò mú wàhálà dání. Ikú tó pa bàbá wa àmùdá Ọlọ́run Òṣèbí ní November 1992 náà ló pa Alhaji Lukman Arunfali lọ́yọ̀ ìkan náà ni o. Láyé Aláàfin kan àmùdá Ọlọ́run Òṣèbí dára lẹ̀. Láyé Aláàfin kan Alhaji Lukman Arunfali ó dára lẹ̀. Nǹkan kan ò gbọdọ̀ ṣe Alagoja tìlú Àgọ́ọ̀já. Kí ló lè tó bẹ́ẹ̀? Bí nǹkan bá dùn tí ò bá tẹ́ lọ́rùn ẹ gbálé ẹjọ́ lọ. Àsìkò tá a wáyé ó ti kọjá àsìkò tá a jẹ́rìí ẹnìkan pé lágbájá ò lè ṣe tàmẹ̀dùn ò lè ṣe. Kò sẹ́ni tí ò lè ṣe nǹkan kan. Many people are so desperate that they can do and undo.
ẹ̀mí téèyàn kan ò lè fún yàn kéèyàn kan dẹ̀ wá ní lọ́kàn láti gbà just like that. bàbá Alágọ̀jà ò kíá báwọn ò bá kíá torí ọjọ́ orí wọn gbogbo àgọ́ ọ̀jà máa kíá gbogbo ọmọ káàárọ̀ òjìrè máa kíá. so láti ọ̀sán tí mo ti gbọ́ ọkàn mi ò lélẹ̀ but mi ò láǹfààní láti sáré wá sórí ìtàkùn ayélujára mo fẹ́ dá dúró dàsìkò yìí. ìra ò sì gbọ́dọ̀ rin àwọn aláhoro torí pé àwọn èèyàn wọ̀nyí wà nínú káyà sókè wọ́n ti rí àwọn ìránṣẹ́ ikú tí wọ́n wá àwọn èèyàn lọlé tí wọ́n rá bàbà nínú ilé ojúde wọn láyìíká ilé wọn tí wọ́n ń sọ wọn káàkiri kò sẹ́ni méjì ta lè bẹ̀ ju ẹnjìnìá Ṣèyí Mákindé lọ. àṣà ò gbọ́dọ̀ wọlé kó gbé wúrẹ́ àwòdì ò gbọ́dọ̀ wọlé kó gbàgùntàn ìran káàárọ̀ òjìrè lọ sọ wípé kólógìn ni ó tó pàgùntàn lọ́ọ̀dẹ̀ wọn lọ yẹ kí baálé ilé ó tají. ó wà very very disturbing ó jẹ́ nǹkan tí ń dùn yàn tí ń bá yàn lọ́kàn jẹ́ oyè tó yẹ ká jẹ ká kọ́ ọmọlùpọ̀ bọ̀ ká bára wa rẹ́rìn ká bára wa ṣeré kájọ ṣàjọyọ̀ oyè tí ò dín ọlá ẹnì kankan kù níjọ́ wọn ti ń jọba ńlẹ̀ Ifẹ̀ mi ò rò pé dín ọlá Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ kù níjọ́ wọn ti ní wọ́n ń joyè ńbàdàn mi ò rí olóyè tó borí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bí wọ́n ti ń jọba tó lẹ́gbàá tí wọ́n jọba tó ń Jẹ̀bú mi ò rí agbára olóyè kan tó ju ti Àwùjalẹ̀ tàbí Tálákẹ́ Ẹ̀gbá lọ. so kí ló wá dé kí ló sẹ̀yìn ọmọ Ọ̀yọ́ ọ̀rọ̀ àwàdà kọ́ leléyìí ọ̀rọ̀ ebú kọ́ leléyìí ọ̀rọ̀ èpè kọ́ leléyìí ọ̀rọ̀ ìpera ẹni sájọ tó nírònú ni ọ̀rọ̀ ìbéèrè kí làwọn èèyàn wọ̀nyí ṣe tẹ́ fẹ́ pa wọ́n tá ń ránṣẹ́ irú ẹ̀ tá ń gba ayá nípa agbanipa lóòótọ́ ńlọ́sẹ̀lẹ̀ sí Alhaji lu àbí olóyè Lukman Arúnfálè ẹ mọ̀ wo pé kò wú tẹ̀tẹ̀ díẹ̀ ń ta àlàbánu apẹ́ ẹ̀dùn lọ́rọ̀ tiwọn àwọn tí wọ́n jọ lọ ìyàwó nǹkankan mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí tiwọn bọ́tà wọn ló fà á tó fi rí báyìí lónìí tẹ́nìkan kò fi láǹfààní àti pọ̀ ṣùkú máa yẹn àwọn tí wọ́n jọ lọ refuse láti sọ̀rọ̀ nígbà tó yẹ kán sọ̀rọ̀ kódà ìgbà tó ń sọ pára wọn ò yá gan mo fẹ́ lè mọ́ dà sí mọ́ láti yẹjọ́ ìlàtí ní Fẹ́mi Fálànà petition DSS pé kí wọ́n sọ́mọ̀ Aláàfin àkà lásán ní ìgbésẹ̀ kankan ò tẹ́lẹ̀ níbo lẹ ti gbọ́ pé wọ́n sọ́mọ̀ wọn kò sí nǹkan tó ṣẹlẹ̀ tẹ̀tẹ̀ òwò bẹ́lẹ́ bí bá ti fẹ́ ṣe bí tiẹ̀ ni wọ́n ṣe àwọn tán jọ lọ ń sá fọ́rọ̀ wọn fẹ́ sọ̀rọ̀ yóò bá sì ní wòlé wá kúrò níjọ ilé bàbá ẹ̀ tí bàbá Alágọ̀jà bá dákẹ́ mọ́lé Ọlọ́run mẹ́jẹ̀ yìí ó bo rẹ̀ mọ́lé pa o bára lé ẹni bá lẹ́nu sí lèèyàn lẹ́sẹ̀ bára lé ẹni bá lẹ́sẹ̀ sí lèèyàn lẹ́nu ọ̀mẹ́kún sun ọ̀mẹ́rin rín kó tó dáa fóńtọ̀ yóò nira kóńtọ̀ tó ráyé gbé yóò nira òde bí wọ́n ti ń sunkún ò lè bá wọn sunkún òde bí wọ́n ti rẹ́rìn ò lè rẹ́rìn bó olùsọ abẹ́ sílé ayé ẹ̀ bòmí mọ́ra kí n ṣe pa ọ́ làrún wí tún mí ta kí n tú ọ sílẹ̀ ní pariwo mo mọ̀ pé ọ̀sán là á ṣiṣẹ́ ojúmọ́mọ́ là á ṣòwò alẹ́ là á sinmi Mr. Tunde Okoli God bless you sir. so ọ̀rọ̀ rẹ̀ ò gbogbo ọmọ káàárọ̀ òjíire bí o a lè pé ò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ o wọ́n á ní kí ló dé tí wọ́n dákẹ́ mọ́lé ṣẹ́sì mọ̀ pé ó ṣe mérí ńlá gbégbó adìẹ fi ráwòdì tó feré gé irú ẹ̀ ti ṣẹlẹ̀ lójú bàbá Alágọ̀jà rí ojú wọn ṣe pa àmùdá Ọlọ́run ò ṣebi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n lè fẹ́ silent bàbá yìí sí ọwọ́ ń bẹ́ ń gba tán pa àmùdá Ọlọ́run ò ṣebi wọ́n jọ rí àwòrán ẹni tó rán wọn wá pa àmùdá Ọlọ́run ò ṣebi ni pé ẹni tó ní ká dá ẹ̀mí rẹ̀ légbodò rèé o bó o bá lẹ́jọ́ láti bí tẹ bá dọ̀rọ̀ ẹ̀ máa bira yín. so àwọn mẹ́ta làwọn wà ń bẹ̀ bẹ́ẹ̀ni kẹta ti gbọ́ báyìí obìnrin dálẹ̀ kò gbọ́dọ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àdàbò wọ́n ń sa ní sàbí ìgbà téèyàn ń sa ẹran ọ̀dàkẹ́ wọ́jọ́ lọ sínú gbóǹbẹ̀ lérò ọkàn wọn ìyìn léyìn ò ti kú bàbá tó jẹ Alágọ̀jà yìí kádàrá ló ní bàbá yìí máa dádé kí wọ́n tó kọjú sọ́dọ̀ wọn ti bẹ́ sómi wọ́n sá
àmúdọ́ ọlọ́run ò ṣe bí ládàákọ̀ràn wọ́n lọ bàbá bàbá lọ́rùn wọ́n dá sí ìdí sílẹ̀ nù Ọ̀yọ́ gbóná janjanjan Ìbàdàn làwa kúkú ti ń bọ̀ ó kù díẹ̀ ká dówó dé lóní mọ́tò kan dá wa dúró sódà bẹ́ẹ̀ dúró wọ́n gba Kẹ̀sán lọ o kí ló ṣẹlẹ̀ ẹni orí yọ ó dilé gbogbo ògbóró dá paroparo ẹni tí bá ń bẹ lọ́yọ̀ọ́ ńjọ́ náà kọjá mi gbogbo Akẹ̀sán wọ́n dáná táyà síbẹ̀ ni Ọ̀yọ́ dá paroparo ọlọ́mọ ń pe ọmọ ẹ̀ sínú ilé ní November 1992 ọjọ́ mọ́ni gbàgbé ni láyé mi ọjọ́ kejì a lè lọ síbi kankan o gbogbo ìsàlẹ̀ Ọ̀yọ́ ń gbóná janjanjan ni lágbájá lọ́pàá nígbà náà ó wà glaring yes kò sápamọ́ nígbà náà ó wà glaring nǹkan sọ láwọn tí wọ́n jọ ń du nǹkan bàbá àmúdọ́ ọlọ́run ò ṣe bí láyé wá ròyìn pé bàbá yìí náìsì gan àwàdà tí wọ́n máa ń ṣe tẹ́yìn tán sọ fún mi nígbà náà ni pé bí bàbá ti jẹ́ olóyè tó ń sì ń lọ sóko bá ṣe pa àmúdọ́ ọlọ́run ò ṣe bí bá fẹ́ roko yóò wá bọ́ ìlẹ̀kẹ̀ yóò gbé kọ́ sára gí yóò ní aṣípa dúró bíi èmi àmúdọ́ ọlọ́run ò ṣe bí fẹ́ ṣiṣẹ́ yóò gbé lẹ̀kẹ̀ pé ìlẹ̀kẹ̀ yìí ni oyè aṣípa yóò gbé kọ́ aṣípa dúró báyìí ná èmi àmúdọ́ ọlọ́run ò ṣe bí fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ roko ṣùgbọ́n Mr No Nonsense ni aṣípa Ọ̀yọ́ ń gbà náà àwọn èèyàn tó mọ̀ wọ́n sọ Mr What Mr No Nonsense bàbá yẹn ò gbàjọgọ̀dì irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ lójú Alágọ̀ọ́jà bí wọ́n bá dákẹ́ mọ́lé wọ́n á dákẹ́ pa ọ̀nà sójà ló pa wọ́n lèmi ṣe ń pariwo wọ́n láwọn jàǹdùkú kan lọ wọlé ẹnìkan àwọn agbébọn rìn téèyàn mọ̀ sáyẹ́sì tó ń lo wáyà ni àti kí àti lí àti ha ṣé wọ́n tó ń padà lò ní ìmúrò páyé ti advance ayé ọ̀jà mọ́ oríire láyé fẹ́ ṣe a gbọ́dọ̀ gbọ́ pé sọ́rí o wọ́n pa bàbá Alágọ̀ọ́jà àbí wọ́n pẹ́ nìkan o God forbid Ọlọ́run ní jádírú ẹ̀ gómìnà Seyi Makinde àṣetán ló nìyẹn o àìdúpẹ́ lọ́wọ́ alásìkò o àti pàápàá bàbá dá sọ fọ́lẹ̀ sí là á pálárò ẹ ti dá sọ fọ́lẹ̀ ńlẹ̀ sí fáwọn èèyàn ìjòyè ẹ bá wọn pálárò ẹ dáàbò bò wọn fún aláàbò tó péye ikú ò gbọdọ̀ pẹ̀tà lójú ràn ọmọ ìtọ́wò oníkọlà kú o ìkankan nu ò gbọdọ̀ pẹ̀dín wọ́n ti joyè eléyìí ẹni tí ó bá tẹ́ lọ́rùn kó gbalẹ̀ ẹjọ́ lọ ilé ẹjọ́ ló lè bá wa yanjú ọ̀rọ̀ Ọ̀yọ́ ń dúnkokò mọ́ wa o gan gidi wọ́n ń dúnkokò mímí tí mo ń sọ̀rọ̀ yìí gan gidi ìmọ̀ bá ti sọ̀rọ̀ tán bá ti lọ èmi ń blọ́ọ̀kù wọn dànù ni n ó sì screenshot ẹ̀ pẹ̀lú nọ́mbà wọn n ó tọ́jú ẹ̀ fún reference àwọn ò lámúmọ́ra rárá n tí wọ́n fẹ́ ni pé kí wọ́n máa sọ̀rọ̀ kẹ́yìn tí wọ́n ń sọ̀rọ̀ yín kẹ́ má sọ nǹkankan kẹ́ ẹ panu mọ́ ṣé gbogbo ara já lọ́wọ́ lè gbà á ó ti já mọ̀ wípé wọ́n wà too desperate and they can do and undo the way they talk the way they react the way they argue bí bá wọn pàdé ní comment section èpè ni the way ìbọn ṣe máa ṣépè gan ẹ ti mọ̀ pé tán wọn bá bàyìn gan ọ̀sẹ̀ tí wọ́n fi ń gún Ọlọ́run ló lè sọ bọ́n bá máa post tìkanra ni bí wọ́n ń ka post yín tìkanra ni bọ́n wo fídíò yín tìkanra ni èpè ní sá bí ẹni pé wọ́n fún mi èpè wẹ̀ wọ́n àdẹ̀ blame wọn Àwùlẹ̀ ló fi wọ́n ṣépè ìran sọ pé Àwùlẹ̀ ṣépè fún ìran Yorùbá náà ìran Ọ̀yọ́ ló ṣépè fún torí pé Àwùlẹ̀ òde lu tiwa ìpè Àwùlẹ̀ òde fẹ̀ ìpè Àwùlẹ̀ òde ògidì kò dé ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ògùn ń great sí lójoojúmọ́ ni wọ́n expose sí lójoojúmọ́ ni wọ́n ń kún sí lójoojúmọ́ ni kò dé ìpínlẹ̀ Èkó èrò lè ṣe kérò ọmọ rẹ̀ kó ìpè Àwùlẹ̀ òde Ìlọrin bẹ̀ yẹn Ìlọrin ń kún sọ̀mùsọ̀mù lójoojúmọ́ ni àwa sọ pé ìpè Àwùlẹ̀ dóṣogbo Òṣogbo ń develop lójoojúmọ́ ni ìpè Àwùlẹ̀ ò dákúrẹ́ kò dádó Èkìtì ìpè Àwùlẹ̀ ò dé Iléṣà kò dé Ilé-Ifẹ̀ sọ̀yọ́ nìkan náà lè pè Àwùlẹ̀ ń jà ló jẹ́ kí wọ́n máa rábá jógi lójú kan kí wọ́n máa pòyì lójú kan ràn yín bí omi inú ẹkù kí wọ́n máa wẹ̀ nínú òṣì àti ìpọ́njú Ọ̀yọ́ lọ́lọ́ba Ọ̀yọ́ lọ́ládé
Ọ̀yọ́ ló ní gbó, Ọ̀yọ́ ló ní jù, Ọ̀yọ́ ló ní yín, Ọ̀yọ́ ló ní ìyàwó rẹ, Ọ̀yọ́ ló ní ọkọ rẹ, Ọ̀yọ́ ló ní fámìlì yín. Ọ̀yọ́ empire kí ló dé? Sẹ́yìn nìkan ni ńgbẹ́ ìjọba tí kò sẹ́ni tó lépa yín. Àwọn Ọ̀yọ́mèsì ń bínú, wọn ò wí síta. Kò sẹ́ni tó lè sọ pé Ọ̀yọ́mèsì kankan sọ báyìí láti jọ́ tí ọba ò wá dé tìjọba. Kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ bí Ọ̀yọ́mèsì kankan sọ̀rọ̀. No, inú lóko ẹ̀yẹ́ gbé wọn fi ṣe, ojú làgbà yá wọn fi ṣe. Àgbà kankan ìyanu, àgbà tó bá yánu ó ti dọmọdé. Wọn ò sọ nǹkan kan, àwọn Ọ̀yọ́mèsì ò sọ nǹkan kan. Wọ́n mẹlẹ́ngẹ́, wọ́n dẹ́ngẹ́ po, ó níbi tí wọ́n ti ń dúró dè yín. Àdúrà lásán wọ́n gbà kí aago yìí ó yí kọjá. Èmi wá sí bóyè tá bá fọ̀tẹ̀ jẹ sí làákẹ́ bí ẹyin. Àwọn Ọ̀yọ́mèsì gan tó yẹ ká pè ká pàṣúèdì ká bẹ̀ wọ́n, àgbégbèsè láti bẹ̀ wọ́n. Báwọn tó gbadé òsè ní rádélò látún ń bá káàkiri lẹ̀. Pìrì dèdè dandan, pìrì dèdè dandan. Ọ̀yá so ti Benilin olófin síta ní February 3rd this man Adébọ̀bóyè àrán làwọn threatened to pine me and said him and his teams are planning to kidnap me. I want the world to see, and if truly you are in New Jersey, I'll report you to the United States Embassy first thing tomorrow morning. Now ndarakùnrin ọ̀kọ́ lélẹ́yìí Adébọ̀bóyè àrán làwọn. I promise you one thing, lọ́jọ́ tí ọwọ́ mi bá tẹ̀ ẹ́, wàláì tàláì súnmọ́ bí láì, èmi gangan ni mo máa fi ọwọ́ mi pa ẹ́. Ìkànnì wọn ló sọ bẹ́ẹ̀ o, mo bọ́ yẹ rí dáadáa o. Ìkànnì wọn ló sọ bẹ́ẹ̀ o, ìkànnì wọn ló sọ bẹ́ẹ̀ o. Lásán pé èèyàn kan kọrin, mi ò mọ̀ bóyá ó fi búyàn àbí ó fi búyàn, ó sá kọrin, ó dẹ̀ kí ọ ni. Sọ́ọ̀ ni ló ní kọ́ kọrin búyàn ni, kí lọ́kàn wá? Kò sí nǹkan tó kọ́ ni. Gbogbo tó bá ṣẹlẹ̀ ńlẹ̀ káàró òjìrè nísìn, Ọọ̀ni nìkan làwọn ọmọ Ọ̀yọ́ ń bú. Wọ́n fò níjà sílẹ̀, wọ́n ń gbá lápẹpẹ lójú kiri. Ẹni tí ò rí tí wọ́n rò ni wọ́n rí tí ẹ rò. Bàbá tí ń lọ nílọ tí ẹ jẹ́jẹ́, well, ẹ má jẹ́ ń gba táàmì yín jọ, torí Ọlọ́run ẹ má jẹ́ ń gba táàmì yín. Let me just leave it like that. Àwíjàre kankan kò sí, àwító yasán kankan kò dẹ̀ sí mbẹ̀. So Ọlọ́run nínú àná yọ̀ọ́ dáàbò bo gbogbo wa o. Àwa mọ̀ wípé Ọlọ́run ń pa wá mọ́, ẹni tí ń pa wá mọ́ sì rèé kò tó gbé kò rẹ̀ sùn. Agbára kankan ò lè keep wa safe, oògùn kankan ò lè pa wá mọ́. Ọlọ́run ọba ló lágbára ìṣọ́ lọ́dọ̀ tí ń dáàbò bò wá, ń dáàbò bò wá láti inú oyún la fi dàgbà tó báyìí. Ohun tó ṣe tá a fi tó báyìí ọmọ bí ó ṣe tá a fi dàgbà darúgbó. Agbára wa kọ́, òye wa kọ́, kò yí ṣe mọ́ wọ́n kọjá òye wa. Sọ Ọlọ́run ti ń ṣe, òun náà ní kó máa ṣe lọ. Mo nígbàgbọ́ pé ẹnikẹ́ni tí bá ń gbèrò ìkà sí mi, bó léso méjìlá gbogbo rẹ̀ ní ọ̀rẹ́ dànù. Bólógun náà kan péré yóò wọ mi lójú ayé ẹ̀kọ́ tó lọ. Ẹlòmíì send the voice note, I will be like, so ń sẹ́wọ́n ni. Mo ti gbọ́rọ̀ tó kọ́kọ́ sọ ṣépè fún mi, ṣé màá wá listen sílẹ̀ tó kù? Yóò tó máa rìkọ́ọ̀dù mi, máa block wèrè dànù. Ẹlòmíì máa test, wọ́n máa ṣépè, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Àwọn náà dẹ̀ láwọn ọmọ tí ń sọ̀rọ̀, wọn ò kọ́sẹ̀ wọn ò bú wọn ò pè wọ́n sákèésí, wọn ò sọ pé kán stop. Ká ní wọ́n rí ìgbìyànjú, the effort, ká ní wọ́n rí ìgbìyànjú ńlé, ara tí wọ́n fi dá Ọlọ́run nìkan ló lè mọ̀. Bó ti wù kó nítọ̀ ń pẹ́ láyé tó bá kọ̀ láti ó jáde láyé, gbogbo èso tó ní yọ wọ sàárè kó tó lọ. Àdàbí ń bá ti robi síyàn rí, àdàbí ń bá sọ pé ní tó bá lọ́bẹ̀ kọ́ mọ́ jẹ̀kọ́. Bí ọba ti jẹ́ bẹ́ẹ̀, ayé lóṣù lé bá dandan, ayé ni ó fi dandan sí lọ́rùn. Gbogbo ogi tó bá òsè nígbó àtẹlẹ́yìn tó sè bá ń gbó, wọ́n fòsè sígbó ni. Iṣẹ́ oríran mi mò ń ṣe, mo sì pé kẹ́nìkan kan má ṣe tiẹ̀, mo fi Ọlọ́run Elédùmarè búra, ní tí ìwọ DM ẹ̀dẹ̀ kankan rí. Kódà kéèyàn ó búyà mi, ní tí ìwọ DM ń tàn rí pé yóò bí ó ṣe rí fún ọ ni tàbí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí ọ rí, kò tí ì ṣẹlẹ̀ rí. They always come to my DM láti máa ṣépè fún mi DM mi. Kò sọ̀rọ̀ tó lè dùn mí, ọ̀gbọ́n ni. Ẹ sọ wípé wèrè ló bí mi. Nítorí jáde níjọ́ kejì, nítorí wá kàn ní sledgehammer lórí. Ẹ sọ pé àwọn máa ń ṣe akọ arápá nìran wa. Nítorí jáde níjọ́ kejì, nítorí wá kàn ní ìkò lórí. Sọ pé báyìí ni mo ṣe rí, bóyá mo mú kan ni àbí mo bẹ́ǹdì. Ó rí mi ń jọ bẹ́ẹ̀dì bí mo ṣe ń jó. Ó rí pé mi ò bẹ́ǹdì. Gbogbo aṣọ ló bá mi lára dọ́gba. Orí ọ̀fẹ́ ni.
ẹ̀bùn tó yẹ kọ́ lọ́n fèèyàn bíi 5, 6, 7, 8 ó fèmí nìkan orí ọ̀fẹ́ ni mímọ̀ sí kọ́ mímọ̀ sí òsínbẹ̀. olórí burúkú ilé tó wà l'Amẹ́ríkà ó lóun fi wọ́n ní ó sọ pé ẹni tó bá mọ̀ mí tó lè wádìí mi ó fún ní $100. àwọn ẹni òfò bí àgbọn bẹ̀rẹ̀ náà àwọn náà sọ fún páwọn náà àwọn ọba ṣèwádìí o. mo wá ní kán jẹ́ kó wádìí mi dáadáa ìdí tó bá rí kó gbé síta ní tó wà lẹ̀ ní sledgehammer lórí yóò mọ̀ pé mo ní complete ìtàgbésí ayé òun bí mọ́tò lọ pa bàbẹ̀ yóò mọ̀ pé mo ní complete ìtàgbésí ayé òun lọ́wọ́ tips no kọ́kàn mọ̀ pé mo mọ̀ ní o máa sọ complete ìtàgbésí ayé ẹ̀ bó ṣe dá Amẹ́ríkà mọ̀ mọ́ visa lottery ló gbé ọ lọ what are you talking about gbogbo complete ìtàgbésí ayé ẹ̀ ni wọ́n sọ àìsọ̀rọ̀ láti ẹjọ́ yìí mò ń bọ̀ ọ̀wọ̀ ẹ̀bẹ̀ ni knockout ẹyọ kan péré náà mo fẹ́ fún ọ $100 ó ló máa fún $100 orí ó kúkú sọ síta gbangba ni mo ti sọ pé kán bá mi wádìí ẹ máa fún ẹ lówó èmi ò dẹ́ ń gbọ́ làwọn èèyàn kan bá sọ pé ó ní $100 ló ń fún ẹ èèyàn tó bá lè wádìí mi náà bá wádìí mi ńkọ́ ọkàn mi ò yí gbérí bọ́ bá yá lọ́la ikú kan ní ọ̀pọ̀ ọmọkùnrin o ó dáa kí n kú bí akin dà kí n kú bí ojo yá ó wù mí láti kú bí akin dà kí n kú bí ojo that is it àìlọ́ba lójo ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwòrán yẹn wọ́n ti kún wọn láyà jẹ ìjọ́rí tí wọn ò lè jáde láti sọ̀rọ̀ ẹ̀tọ́ wọn dẹ̀ ní àwọn náà gbà ọmọ God bless you mi ní wáyé sí o ta kò sẹ́ni tó wá sáyé tí ò ní kú don't die o tí èèyàn kan wá sáyé tí ò ní lọ ni gbogbo ẹni ó wá sáyé ní ọlọ́run alákejì gbogbo àtàrí tí wọ̀run mọ̀nà ní ọ̀wọ̀lẹ̀ sùn gbogbo létà tí kí wọ́n pé wọ́n máa kí wọ́n kú délé ń bẹ̀ ńjọ́ kan ìbá pé ìbá yá kò sẹ́ni tó wáyé tí ò ní lọ kí la ṣe lẹ̀ lọ́mátà ìtàn kan la ń kọ́lẹ̀ yìí àti ìtútàn rárá àti ìtún rárá mo tún ti discover wípé ìwé Samuel Johnson pé méjì wàláì ìwé Samuel Johnson pé méjì oh my God mo tún ti ríṣẹ́ ṣe báyìí nísìnyí kọ́lọ̀ ń jẹ́ ìsùn lálẹ́ ìwáyìí kọ̀ọ̀kan sí lórí gbani ìwé Samuel Johnson kejì ò sí lórí gbani òun gangan ló fẹ́ jó original ju ilé tá à ń gbé káàkiri lọ torí àwọn ọ̀rọ̀ tó kí ń bẹ́ ń bẹ̀ àwọn ọ̀rọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ní bẹ́nu ilé tí ń bẹ lọ́wọ́ wa tá à ń gbé káàkiri tá a lára yìí tá a bí ilé ìpéwé Samuel Johnson ni ilé tí wọ́n print ní 1921 ni mo ń sọ parẹ́ yìí sáwọn ilé tí wọ́n print ní 1933 yìí wọ́n ti yọ̀rọ̀ ẹ̀ gan wọ́n ti ṣàtúnṣe ẹ̀ ní ọ̀jẹ́ ló jẹ́ kó fúyẹ́ ní ọ̀jẹ́ ó nítumọ̀. Hello sir. ẹ̀ka ìjálẹ̀ ń bẹ̀ o. Yes sir. A ti ń dẹbọ ilé tó jábí nǹkan tó já wa láyà àwa ti ń respect nǹkan tó máa jẹ́ bẹ́ẹ̀ tipẹ́ láti ìgbà tí wọ́n ti ń pinlẹ̀ kínní. ẹni tí Ṣàngó bá tójú ẹ̀ wọlẹ̀. kò ní bá wọn bú kò so. oníbọ̀yà lékè. ká dúpẹ́ fún àforíjì èèyàn tiwa torí pé èèyàn tiwa ni ní ìsìn ìyẹn ní Ganiyu. Alagoja. ọjà. ẹ kú àforíjì o èèyàn wọlé jẹ́ Ọlọ́run dẹ̀ tí ni mo ní kó mbẹ́ ní ìsìn. àṣẹ o. ẹni bá kégbà mígbà mi ni wọ́n gbà inú mi dùn pé ẹ kégbà jáde síta. bẹ́ẹ̀ni. bí àti Ìbàdàn when Àṣìpa was why mẹsì ń tọ́ ní ìsìn. bẹ́ẹ̀ni torí YouTube náà ni bẹ́ẹ̀ni. nǹkan àwùjọ fún gbogbo wa báyìí torí pé mẹ́sìn arákùnrin yẹn lórí o. ìdúpẹ́ pé akíkanjú tí Àṣìpa ní náà ni ọba tuntun yẹn ní. Ọlọ́run dẹ̀ ní dójú tì. àmín o. ṣe rí a ti sọ etí mẹ́rin lodó ní ọmọ ìyá máa lù kò ní gbọ́. kì í tẹ̀ ṣe kó dàbí èpè ni. èpè àwùlẹ̀ ni. èpè yẹn gan ti ń jà wọ́n before àwùlẹ̀. èpè yẹn ti ń jà wọ́n but àwọn tún wà á tún sí ọba àwàdé. ó tọ́ lọ́jọ́ kan ṣe rí kókókó báyìí màá lámúná fún adití mo ní Ọ̀yọ́ ẹmọdé ń tẹ́ bọ̀ mo ní ẹ tó fi àtẹ́tẹ́ dì í. so gbogbo ọmọ káàárọ̀ oòjíire bóyá láwọn tó ní advice láti fún wa
ok bóyá láwọn tó lá advice láti fún wa ẹ láǹfààní àti pè mí wà lá Amẹ́ríkà wò sí driver mo danfo driver ní Mushin ẹ má wọrí tí n bá gbà mú yóò gbàgbọ́ lọ́hùn ọ̀kọ́là síbò ń kọlà. hello sir. bàbá wo. yes sir. ó mà ga o. ó lágbára díẹ̀. ó wà expected because àwa náà kò sí kóòtù kankan tí ó jágòjì Ọ̀yọ́ àti mọ ohun tó ń lè ṣe àgbo you know what they are capable of doing and then you know stupidity tẹ̀ ní preference pẹ̀lú ẹni wọ́n jọ jẹ́ pẹ̀lú stupidity because tí o bá sọ̀rọ̀ stupidity gbogbo nǹkan gbóná jọjọ báyìí lẹ fínú ní irú àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. number one inú mi kọ́kọ́ dùn pẹ̀lú akin tí bàbá wa ọlọ́jà ń ṣe because nǹkan tó ń kọ́ nídìí nìyẹn kó má bẹ̀rù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. àìlọ́ba lójó. yọ pé ọba mi àti ọba ìjọba àwọn ọba. àwọn tó kù ti forí mọ̀ wọn ò dẹrú tí jáde sọ̀rọ̀. kí náà wá gbadé fún wọn jẹ́ lọ dádé padà fún Mákindé. Yorùbá dẹ̀ ní kíní kan kò tó omi olè fún kan olè jẹ́. kò ní jọ ilé bàbá ẹ o. so àwọn kan kí tí bàbá kọ́kọ́ ṣe ẹ̀jẹ̀ kọ́kọ́ múlùú mi dùn. ìyẹn number one. nínú ọ̀rọ̀ títí ẹ àti ti bẹ́ni líìmù tí ẹ fẹ́ sọ rí nì. wọ́n má lọ dán o anyway àti ẹ̀mọ̀ pé kọ̀ọ̀kan tẹ̀ lè ṣe yín ná. lágbára Ọlọ́run onígbà tó ṣe wá. lágbára Ọlọ́run kò lè ṣe. irú ti bẹ́ni líìmù ẹ̀jọ̀ mọ̀ pé sọ yé wọn kọ́ mọ́ ló ṣe ti ní bẹ́ni líìmù. a ò gbọ́rọ̀ lọ́dọ̀ wa lọ́wọ́ àkọ́kọ́ lèmi eré Ìlàjẹ ní Benili but we defend our own to the core wọ́n máa lẹ̀ lọ́dún wò wọ́n pàtàn pé nìkan jẹ́ Ọ̀yọ́ rí ni ìtàn lá máa sọ wọ́n dà so kọ́ máa lẹ̀ táyẹ̀ àtọ́ jẹ́ bẹ́ẹ̀ lẹ́nu àwa náà lẹ́nu ẹ̀yin lẹ́nu kò dẹ̀ sí anybody tó kú ọwọ́ adé pàápàá kò sí ní. ọ̀rọ̀ táwọn bá sọ ní àwọn yòókù fún wọn lésì. bẹ́ẹ̀ ni o. jẹ́sì bá dẹ̀ wá ta sí ọba yìí dẹ́nà yín náà ẹ sọ̀kọ̀rọ̀ sí sọ̀tẹ́ bá fẹ́ kí nǹkan ta sí. ló bá gan ṣe irú ọ̀rọ̀ tí ọ̀wọ́ adé sọ ní kínní tó lóun ní ọba aládé pálí nínú àwọn aládé pálí ṣé ọ̀rọ̀ tó ń jáde lọ lẹ́nu ọba nìyẹn. èmi ò dẹ̀gbẹ́ mẹ́ because àjẹ́lò tètè mo gbọ́ pé defence and family tiẹ̀ máa kọ́jọba ní Ọ̀yọ́ àbí. bẹ́ẹ̀ni. ó lè jẹ́ the last time. because àjẹ́lò tètè àwọn family members yẹ ló yẹ kó ti dìde kó sọ pé irú nǹkan tó ṣẹlẹ̀ ò gbọdọ̀ ṣẹlẹ̀ this defence and kọ́fẹ́ jọba kò yẹ kó jẹ́ controversy. wọ́n lè rí gẹ́gẹ́ bí orò Aláàfin pé gbogbo Aláàfin ló gbọdọ̀ mọ́ ṣẹlẹ̀ síbẹ̀. gbogbo àwọn family ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ló yẹ kó dìde wọ́n sọ pé irú nǹkan báyìí kò lè ṣẹlẹ̀ o a lè fi irú ọwọ́ kan báyìí a lè fi bẹ̀rẹ̀ ọba jíjẹ ní Ọ̀yọ́ o. ìkànnù ọmọ wọn lélẹ́yìí Ṣẹ́gun Tọ̀yọ́bọ̀ lórúkọ rẹ̀ ó ní watch out for your video very soon kí ni kí làkọ́rí kí ni dáúdà tí ẹ dà fídíò wo ni irú ẹsẹ̀sẹ̀ fẹ́ ṣe ní ìsìn tó fẹ́ jọrú wa lójú ìbọn fẹ́ gba ìkó lórí ni ìwọ náà orí tí ó jẹ́ kó lóṣòdì bí ọba ti gbéra láti Ṣàngó kó dóṣòdì ara rẹ̀ ò ní rọ̀ èso ẹni òsín sí ò ní tètè mọ́ bó ti níyàwó mẹ́wàá tẹ́tẹ́lẹ̀ yóò tún fẹ́ gbìyànjú àti gbà tó níyàwó kan forí ìyá rẹ̀ síwájú Tọ̀yọ́bọ̀ Ṣẹ́gun Tọ̀yọ́bọ̀ forí ìyá rẹ̀ síwájú kó fi ti bá bẹ́ẹ̀ kẹ́yìn kó wá fèsì mi níta gbangba kó lóò fẹ́ ṣe fídíò ọ̀ràn kan jáde máa bọ̀ o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀.